I'm from the United States of Osun, Iwo to be precise. Iwo Loduoba. Actually, I am one of the crown prince of Iwo. So I have crowns, sir. Yes, I'm Moni Ade, sir. Moni Ade. Bobby Umade Niwaza. Yes, sir. So this time around, we are doing something very different. All right, how many of you used to watch Indian film? Indian film. Tẹ́ bá wo Indian film. Àmọ́ ẹgbẹ́ àwọn Indian film ó láwọn film tì kan tó ń ṣe. Ta ló wo Bahubali? Ẹ wo Bahubali. Ṣé níbi tí wọ́n ti fi ọ̀pẹ tí wọ́n ti so mọ́ ọ̀pẹ tí wọ́n ti ta sọ́dá side. Ṣé níbi ibẹ̀ yẹn àwọn Indian film wọ́n ṣe film chick. But ṣé àwọn pé ẹ wọ́n pé Indian film yẹn ṣe ní àwọn Indian wọ́n dọ̀tí gan. Wọ́n dọ̀tí bọ̀ ibi tó dùn bẹ́ẹ̀ náà máa ṣó fún wa. Nínú tọ́ọ̀gì India, tọ́ọ̀gì Nàìjíríà àti tọ́ọ̀gì Korean àwọn ló máa ń fáìn jù. Ṣé o pé Korean tọ́ọ̀g wọ́n máa ń wọ suit? Ẹ mọ̀ ẹ lọ wọ àwọn fíìmù ṣin bẹ̀rẹ̀ kí lórúkọ ọ̀bọ tó jọ yẹn Gumi Pio àbí Jugi Pio àbí ṣẹ́rí bàbá o ti pa lórí ìjókòó Gudu Pio kọ Jugu Mimi. Alright, now if you check Nigerian talk no man wọ ọkọ máa wọ polo àti ṣòkòtò ìyá máa ń jẹ wọn. Tẹ́ bá check tọ́ọ̀gì India àwọn ìyẹn wọn máa ń tí wọn bọ kẹ̀kẹ́ náà pep wọn máa forí wọn fọ́ glass tó máa ti fún wọn léṣe báyìí wọ́n lè fò. Bó ṣe rí tọ́ọ̀gì Korean máa ń fine wọ́n máa wọ suit ṣé bí pep ò ṣe rí wọ́n lè lọ as tọ́ọ̀gì Korean wọ́n máa ń mú kíní bátìn dàrí báyìí tọ́ọ̀gì Korean nìyẹn. So alright, this time we are going to assume that àárọ̀ kùtùkùtù la wà báyìí àwa fẹ́ ṣe morning devotion. Ṣé ti ready? Ṣé ti ready? Alright, orin tó máa kọ́kọ́. Mo sùn láyọ̀, mo jí láyọ̀, mo fògo f'Olúwa. Mo jí láyọ̀, bàbá mo dúpẹ́ o ẹ kọrin. Wait, bring it down. Jerry, ibi tí mo ti wá jìnnà. Honorable wa jókòó, gbọ́mú wa jókòó, ẹjọ́ nítorí Ọlọ́run kò ní dáká wa bí ká máa fọ́ nǹkan mọ́ra lórí. Ẹjọ́ nítorí Ọlọ́run. Ṣáàtì rẹ́dì. Ẹ wo bẹ́ẹ̀ nìkan ṣe bí lọ́jọ́ kìíní àná nìyẹn tó bínú rìn lọ bàtí Buhari wọlé ó rìn lọ Àbújá. Yìí sì báyìí Buhari ti bá ibi ti jẹ ó rìn padà. Now wọ́n ti kidnap ẹni yẹn báyìí. And now, if verse go, verse come back. Want to kidnap her? All right, this one. Olúwa ò ṣe o. Ìwọ tọ́lọ́ bá ṣoore fún. Jẹ́ ẹni kó mú akáàtì kọjá lé o. Ó yá máa ṣe báyìí. Ẹ̀yà dájẹ́ yóò nílé akáàtì ìgbà. All right, let me go to this one now. Go. All right, ìwọ tó bá fẹ́ ṣe yahoo mo ní advice kan fún ẹ. Ìwọ tó bá ti bẹ̀rẹ̀ yahoo advice náà máa wà fún ẹ. So àwọn boys kan fẹ́ ṣe yahoo. So wọ́n ti ṣe yahoo yẹn ṣá. So instead of kí client máa sanwó fún wọn àwọn náà sanwó fún client. Instead of kí client máa sanwó fún wọn àwọn náà sanwó fún client. So wọ́n àtijọ́ yẹn wọ́n wá ní àwọn fẹ́ lọ ṣògùn wọ́n wá lọ sọ́dọ̀ babaláwo. Bàbá wa sọ pé òun kọ́ lòun máa ṣògùn fún yín o òun máa rán yín lọ sínú igbó kan ẹ máa rí ẹbọra ń bẹ̀. Tẹ́ bá ti wá rí ẹbọra yẹn ẹ̀yin àtẹ́bọ̀ yẹn lọ́jọ́ máa sọ̀rọ̀. Ṣẹ́gẹ̀t wọ́n bá dénú igbó wọ́n ti wọ gbogbo ẹ̀ wọ́n á dénú igbó. Ìwọ tó bá ti lọ nú igbó nítorí wọ́n ti ráwọn ẹbọra àwọn ọkọ̀ tí mo sọ. Ṣùgbọ́n tó wọ́n dénú igbó tó ráwọn ẹbọra wọ́n tàbí lọ ẹbọra pé ẹbọra áfà abẹ lówó ẹbẹrẹ wa ní kílẹ̀ ní tẹ̀fẹ́ filẹ̀ wọ́n wá ní anything tí ẹ̀bọ́ra bá fáwọn náà ní báwọn máa filẹ̀ ẹ̀bọ́ra wa ní tó lè fi mọ́mí ẹlẹ̀ bàbá yẹn rárá o lè fi mọ́mí òun lẹ̀ torí kílẹ̀ òun ṣe fẹ́ ṣòfò owó ṣe fi torí mọ́mí òun náà ni tó lè fa búrọ̀ ẹlẹ̀ ó lè fa búrọ̀ ẹlẹ̀ ilé ìfẹ́ báyìí lẹ̀ ẹ̀bọ́ra wa ní òkè kọ́ ló ṣẹlẹ̀ pé tó lè fún mi ní 25 years nínú age ẹ̀ òwe mọ̀ pé tó ṣe wá sí 23 years lòun plus 25 47 àbí 48 òun ṣì ń dìbì tábò lè máa pé 70 òkè ìgbà tó
ẹ̀bọ̀rà ṣàyọ 25 years kúrò wọ́n ẹ̀bọ̀rà wa ní béèrè nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ bàbá yẹn wà wọ ẹ̀bọ̀rà pé ìkànnà tó fi yọ 25 years yẹn wọ́n lọ ẹ̀bọ̀rà ẹ̀bọ̀rà fún mi ní $18 billion lẹ́bọ̀rà bá rẹ̀ ní pé èmi 18 billion tẹ́gbọ̀n bá 18 billion yóò kéwì tí ń lọ Dubai mama ṣe bọ̀rà Nàìjíríà aláyé sọ̀rọ̀ ló bá ní ẹ̀bọ̀rà tẹ́gbọ̀n ní afford 18 billion ṣé mo lò rí $1 billion ẹ̀bọ̀rà sọ yẹn pé bọ́bá ìtọ́jú àwọn ẹ̀rẹ́ gan ìfà ìwọ ọmọ ní ẹ̀kọ́ ṣe ẹ̀bọ̀rà sani kò sí ńlẹ̀ ló bá tún bèrè lọ́wọ́ ẹ̀bọ̀rà bá bèrè lọ́wọ́ pé wọ́n aláyé sọ̀rọ̀ ẹ̀ ló fẹ́ kí n ṣe fún ẹ ló bá ní ẹ̀bọ̀rà ó yá jalẹ̀ àti rírọ̀ yìí 500 million lẹ́bàá bá tún ní gbádùn èmi lọ ló bá gbàgbọ́ra pé ẹ̀bọ̀rà ẹ̀bọ̀rà wà ló wà ńlẹ̀ ẹ̀bọ̀rà wà ní tóun bá máa gbálé gbàtà owó aláta owó onírú máa rí 2K. Thank you very much, ladies and gentlemen. Thank you. Thank you so much.